Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa. Mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ mà kúrọ̀lẹ́ o. Etí tẹ fi ń gbọ́ wa ò mà ní di. Bákan náà, ojú tẹ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ ò wá ní rí ohun gbé sọnù bí èṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá, ṣé ẹ mọ̀ wípé àbí ká kọ́kọ́ sọ wípé tírélà ti gba àárín wọn báyìí. Nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí, bàbá Tinubu ni o àti ọ̀gbẹ́ni gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ni tí gbogbo wa mọ̀ sí ọ̀gbẹ́ni Ràúfù Àrẹ́gbẹ́ṣọlá. Ó ti padà bójú bàbá jẹ́ o. Ó ti bójú bàbá Tinubu jẹ́ gidigidi big time. Kódà wọ́n ti gbéná wojú ara wọn. Tí ẹ ò bá gbàgbé gẹ́gẹ́ bí nǹkan tí Àrẹ́gbẹ́ṣọlá sọ wípé tó bá sọ̀rọ̀ ẹni tó kó ipa ribiribi nínú wípé bóun ṣe dé ipò gómìnà, ó ní bàbá Tinubu ò kéré o. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni pé kí wá ló wá ṣẹlẹ̀ tó fi jẹ́ wípé ní ìgbà tí bàbá wa nílò ìrànlọ́wọ́ tiẹ̀ lásìkò tó yẹ kí bàbá jáde fún president, ṣe mọ̀ pé Àrẹ́gbẹ́ ṣe kí ni ó nídìí ó ṣẹ́ǹkì bàbá. But now gẹ́gẹ́ bí ohun tó tò wá létí ni wípé wọ́n ti padà bójú ara wọn jẹ́. Ẹgbẹ́ tó máa sọ pé o ṣé Ọlọ́run ò bójú mi jẹ́ kò ṣe bí tẹ́lẹ̀ yìí o. Pàápàá jùlọ Chief of Navy ni o, Chief Navy Officer òun ti wá ń pariwo síta báyìí. Ó ti ń pariwo síta, ó ti ní ẹ wá tó bá jẹ́ oògùn lẹ lè lò ẹ lò. Tó bá jẹ́ ní nǹkan tẹ bá ní láti rí i pé ẹ ṣáà dáàbò bo ara yín, ó ní kí ẹ tètè ṣe o. Nítorí wípé ọ̀rọ̀ ti bẹ́yìn yọ. Bẹ́ẹ̀ ni ó ní kí ẹ tètè ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wò, ǹjẹ́ ẹ fẹ́ gbọ́ ìjà tó ṣẹlẹ̀ láàrin Àrẹ́gbẹ́ṣọlá àti bàbá Tinubu? Ṣé ẹ fẹ́ mọ̀ ohun tó ṣẹlẹ̀? Onílù ló fàjà o. Onílù ló fa ìjà, ló dá ìjà sílẹ̀ láàrin bàbá àti Ràúfù Àrẹ́gbẹ́ṣọlá. Ẹgbẹ́ ohun tó nílù ìlù. Ẹ gbọ́, ó sọ pé Àtíkù làwa Àrẹ́gbẹ́ṣọlá. Tó túmọ̀ sí wípé Àtíkù gangan la dìbò fún. Àtíkù gangan l'Àrẹ́gbẹ́ṣọlá. Ṣé ẹ ti wá rí wípé ó ti yàtọ̀ àbí? Onílù ti ń pa òwe ọ̀rọ̀ sí bàbá Tinubu wípé Àrẹ́gbẹ́ṣọlá ó ti wà lẹ́yìn Àtíkù. Ẹ wò, ṣé ẹ rójú ayé? Ṣé ẹ rí bí? Nígbà tí Àrẹ́gbẹ́ ò tí ì rọ́nà, ṣé mọ̀ pé òun gan alára gan sọ pé bàbá Tinubu pẹ̀lú àwọn òpó tó gbé òun ró. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú ti change o. Gbogbo nǹkan ti yí padà. Bọ̀dá Ràúfù, ṣé ká sọ pé ibi tó bá ti ń dùn lọ ti ń jẹ ni? Àbí? Nígbà tó jẹ́ pé ẹni tó gbé ẹ wọnú kínní gangan ó ti pààrọ̀ ọwọ́. Ó ti wá ń dìbò fún pé Àtíkù làwa Àrẹ́gbẹ́ṣọlá. Èyí ló fàjà láàrin Àrẹ́gbẹ́ṣọlá àti bàbá Tinubu. Gbogbo ọmọ Yorùbá, ṣé ẹ ti wá rí báyìí? Ṣé ẹ ti rí wípé to me we can call this politics game. A lè pè ní eré àbí géèmù àwọn olóṣèlú. Nítorí wípé ọkàn fẹ́ máa fi yẹn fẹ́ máa fi distract, wọ́n fẹ́ máa fi yẹn create another thing ni. Ẹ má jẹ́ tọ̀ yín. No matter it may be, lábẹ́ bó ti wù kó rí, àwa gangan la máa sán ṣòkòtò wa gírí wípé a ò ṣe mọ́. Àwa gangan la máa sán ṣòkòtò wa gírí pé a ò ṣe mọ́. A fẹ́ orílẹ̀-èdè wa. Ẹ̀yin náà wò báyìí. Àrẹ́gbẹ́ṣọlá of all people. I can remember nígbà tí bàbá Tinubu máa sọ̀rọ̀, ó ní tó bá sọ pé ẹni tó mọ òun dáadáa jù kọ́ lọ máa Àrẹ́gbẹ́ṣọlá. Ìyẹn tí nígbà tí Tinubu máa sọ̀rọ̀,
náà ẹ wá wò ó sìn Arẹ́gbẹ́ṣọlá yìí náà ló ti ṣe kíni ló ti bọ́ sínú Àtíkù. That means these people don't care about the noise of the people. Wọn ti ẹ̀ care wọn pẹ̀lú gbogbo bí ìlú ṣe le tó kọ̀rọ̀kọ̀ wá ojútùú sí bí gbogbo nǹkan ṣe máa dẹ̀rọ̀ ohun tí ò nídìí ni àgbàlagbà wọn lé ọ̀pọ̀ àgbàlagbà wọn wá ṣe láńgbá ohun tí ò nídìí lọ́lé ẹ̀yin náà wo lifestyle sí and if care is not taken bá a ṣe ń ṣe lọ yìí bá a ṣe ń ṣe lọ yìí wọ́n sọ di wípé wẹ́ẹ́ bó bá ṣe wù wọ́n làwọn lè ṣe ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn gbogbo ọmọ Yorùbá nation làwa fẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa o oníṣẹ́ fẹ́ gbọ́ ìkan náà ní gbogbo wọn which means bird of the same feather that flocks together tó túmọ̀ sí pé ìkan náà ní gbogbo wọn bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé pé àwọn wèrè dédé iṣẹ́ gidi lónílù yẹn ṣe àbí torí wípé ó ti ń dá ìjà àti èdè àìyedè sílẹ̀ láàrin wọn bẹ́ẹ̀ ni ẹ tún já gbọ́ nǹkan tí ẹlòmíràn sọ ìkan gbé mi débẹ̀ ó ní àjàtúká báyìí ní tàgbára bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí pé èdè wọn ò ní yéra wọn mọ́ gbogbo ọmọ Yorùbá ó ti wá délẹ̀ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa pé wọ́n máa mú Arẹ́gbẹ́ṣọlá kúrò lọ́nà ni ìyẹn tún le o ìyẹn tún le ibi tẹ́ gbé wa dé yìí ò tún dẹrùn gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú ẹ jẹ́ ká ronú torí àwọn ará bíi ẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tí ẹlòmíì sọ bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé wa pé bàbá Tinubu ṣoore f'Arẹ́gbẹ́ olóṣòtì ni tó túmọ̀ sí pé a kì í ṣoore ká lóṣòtì o wọ́n ní bàbá Tinubu wọ́n mọ bí wọ́n ṣe ń ṣoore wọn ò mọ bó ṣe ń ṣoore kó má sìnrè gùn nítorí pé ó máa ń fẹ́ jẹ́ kí ẹni tóun bá ṣoore fún kó wà lábẹ́ ìtìsẹ̀ òun bẹ́ẹ̀ nìkan tó jẹ́ pé Arẹ́gbẹ́ṣọlá ṣáà ti dàgbà àbí ó ti lè mọ ohun tó tọ́ fúnra rẹ̀ ó ti lè make decision látọwọ́ rẹ̀ ó mọ ẹ̀yìn ẹni tóun lè tò sí kí wá ló wá dé àbí ẹ wọ ẹ̀yìn àmì bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá mi ṣe kí ni ẹ̀bò kó lọ fà ẹ like ẹ share ẹ subscribe ẹ bá ń tẹ̀ sójú ẹ̀jọ́ yàwó èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ la fẹ́ sọ pé a ó máa bẹ bí ẹni bẹ ṣọ àtẹ́lẹ̀ ẹsẹ̀ yóò sì máa bẹ̀rẹ̀ gbogbo ẹni tó wá láwọn ìdí nǹkan òun láwọn ìdí bá God bless Yorùbá nation ó dàbọ̀.